orí mi kò wá bá mi gbọ́. Òkìkí tí ẹ̀mí rí ogun tó lé ní. Bẹ́ẹ̀ máa mọ̀ ogun lóru aráyé lé. Àyàṣe bí omi mo máa jìnnà sílé rẹ̀. Àyàṣe bí omi mo bá sọ̀rọ̀ jù sí ọ. Ọba rere tètè ṣọ̀nà mi ní rẹ̀. Ọba rere àsìkò mi kò dára. Bàbá jẹ́jẹ́ ni mo tún kọ sílẹ̀ mi. Àní jẹ́jẹ́ ni mo tún kọ sọ́dẹ̀dẹ̀ mi. Bàbá mi ló pè mí ọ̀pẹ́ ń wá. Orin mi ò fà mí jáde lọ́pọ̀ ẹrú. Ògòdè tán lára yẹn kí bẹ́ẹ̀ káàkiri. Èmi tẹ́bí ò fẹ́ rí tẹ́lẹ̀ náà rí. Èmi tára ò fẹ́ rí tẹ́lẹ̀ náà rí. Ògòdè tán mò ń gbàdúrà owó tẹ̀lé. Èmi tára ò fẹ́ rí tẹ́lẹ̀ náà rí. Bàbá ògo kọ́ wọ́n lè dé sáà ni mò ń gbàdúrà. Ẹ̀rọ àsọ̀rọ̀ mi káyé mi lè dá. Ẹlẹ́dàá mi ọ̀rọ̀ rẹ̀ kò dé. Ìwọ́rí mi kò wá bá mi gbọ́. Òkìkí tí ẹ̀mí rí ogun tó lé ní. Èèmọ̀ mọ̀ ogun lógun aráyé lé. Àyàṣe bí omi mo máa jìnnà sílé rẹ̀. Àyàṣe bí omi mo máa sọ̀rọ̀ òdì sí ọ. Ọba rere tètè ṣọ̀nà mi ní rẹ̀. Ọba rere àsìkò mi kò dára o. Àwọn kan sọ̀rọ̀ wọn ní kò tọ́jú ẹgbẹ́. Àwọn kan sọ̀rọ̀ wọn ní kò tọ́jú ara. Ṣebí bàbá ó sọ̀rọ̀ ilẹ̀ tó fẹ́. Sori má dúró dẹ́nìkan o. Ògo lójú mi lówùrọ̀. Ògo lójú mi lówùrọ̀. Ọlọ́run ṣe bí ọmọ. Ojú mi lówùrọ̀. Ọlọ́run ìrìn òwúrọ̀. Òmìnira tó bá bàbá rẹ̀ jagun. Giant that wrestled with your father. Òmìnira tó bá ìyá rẹ̀ jagun. Giant that fight your mother. Tí ò jẹ́ ká dókè. That made them not to get to the Tí ò higher jẹ́ ká ground. borí. That made them not to overcome. Tí ò jẹ́ ká rí mú. That made them not to. Ó òmìnira yẹn ò ní borí rẹ̀. In the In name of Jesus. Òmìnira tí ń bá ọ jagun. Kò ní bá ọmọ rẹ̀ jagun. In the name of Jesus. Agbára ìran. Power of Tí vision. yọ wọ́n lẹ́nu ní ìran rẹ̀. National force in that Agbára yẹn kò ní yọ ọ lẹ́nu. Òmìnira tí mo ń dá wọn dúró. Ní ìkórìtà ògo. Nílé bàbá rẹ̀. Òmìnira yẹn kò ní dá ọ dúró. Ó yá gbàgbára. Gbogbo ẹni bá ṣe àkọ́kọ́ yìí. Mo wí lórúkọ ẹ̀jẹ̀. Ayé rẹ̀ dìde. Sọ pé màá jẹ́ èèyàn. In the name of Jesus. Wàá dẹ̀ ṣe bí ọba. You reign as Jésù Olúwa wa. in Jesus' name. Orúkọ mi ò yí padà. My name never changed. Àpòstélì yìí You see, Apostle. Dr. S.Mo Mustapha JP Baba Sebioba láti ìjọ Seed of Dragode Church Land of Reality tó ní jọ á wà ní Báremú Ìdíòbí Airport area ní ìlú Èkó. Sípàtìtò Olúwa gbára mi fún mi, ayé ń gbára wáradà ṣomi ara, jẹ́ kí n bá ọ pàdé Olúwa, ìṣọ́ òru gbára mi fún mi, èmi náà fẹ́ dára ire láyé tí mo wà. Ìṣòro gbàrà mi fún mi tó wáyé ní Sebioba Ìgànnù branch ọkùnrin ló bus stop ní ẹ̀ máa bọ̀. Àkókò ti tó tí Olúwa yóò gba ara rẹ̀ fún ẹ padà lọ́wọ́ àwọn tó ń gba ara lára dá nínú ayé. Àyẹ̀wò rẹ̀ wá dára ire láyé. Ìka ènìyàn ni yóò jẹ́. Báàbọ̀ kájọ gbọ́ àdúrà sókè wípé Olúwa dára mi fún mi. Kíákíá ni wọn náà bẹ̀rẹ̀ sí ni máa dára tó wú ẹ ṣe.
Sebioba. Lẹ́yìn tí the Lord Mayor, His Eminence Apostle Dr. S.Mo Mustapha J.P. Baba Sebioba bá gbàdúrà fún gbogbo ènìyàn. Ẹ̀ṣọ́ wa lágbára láyé. Friday kejì nínú oṣù kọ̀ọ̀kan ló wáyé o. Ó bá wá dọjọ́ Sunday. Bàbá pàdé Baba Sebioba ní jọjọ. Láàrin aago mẹ́fà ìdájí sí aago mẹ́sàn-án àárọ̀. Jésù retí rẹ̀ máa bọ̀ kájọ gbàdúrà. Ẹ jẹ́ kó mu òróró. Nígbà tó wá ṣe mo wá pe pásítọ̀ ní ṣé òróró abiyamọ wà lọ́wọ́ mi. Mo ní bẹ́ẹ̀ ni sà. Ó ní kí n gbé wọbẹ̀ kí n dá sí lẹ́nu. Ó yá mo wá ṣàfọ́ọ̀sì ilẹ̀kùn yẹn wọlé. Mo dá sẹ́nu ẹ̀. Ọlọ́run gbogbo pàṣẹta jábọ́. Hallelujah. Ó wá fi ọpẹ́ fún Ọlọ́run. Mo ní kí ló tún lọ. Wọ́n sì kí n lọ jókòó. Mo ní mi ò lè jókòó, mi ò tí ì rí ọmọ mi dáadáa. Wọ́n ṣà ń wá síbí, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní grandma lọ jókòó, mi ò lè jókòó. Nígbà tó wá ṣe, mo tún wá já òróró mi. Ẹ bá mi dà á sí lẹ́nu. Àṣẹ ọmọ ti faint. Mo ní Ọlọ́run, má ṣe bí ọba lógo. Mo fọpẹ́ fún Ọlọ́run tí ò jẹ́ sunkún nínú August tó bí mi. Mo fọpẹ́ fún Ọlọ́run, bàbá ṣe bí ọba. Láti ìgbà tí mo ti ń pè é, kò dójú àdúrà tì mí, kò dá yẹ̀yẹ́ mi sílẹ̀. Bí ọ̀tá ṣe la ẹnu sílẹ̀ yìí pé àwọn kú bí tí mò ń lọ, wípé kí ni mo mú bọ̀. Orúkọ yín bí tẹ́ tó wá tó ló wá ṣe. Orúkọ mi ni Honourable Amọ̀nà Mọ́táyọ̀ Janet, mo wá láti Èkó. Kí ni tó ló wá ṣe fún yín? Ẹ má bínú pé Yorùbá mi ò really strong. Ọmọ Yorùbá ni mí. God has done a whole lot in my life and in the life of my family. First of all, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún nǹkan tó ṣe nínú ayé tèmi personally. Torí mo jáde fún ipò councillor ní Èkó. Kí tó jáde fún ipò yẹn, mo fi lọ ọ̀gá mi Alhaji Abiodun jẹ́ kí n jẹ. So mo sọ fún wọn pé ṣe mọ̀ pé politics kò ń ṣeré ọmọdé. So I was scared and my family was also scared. Mo wá sọ fún wọn ní òkè kí n má wọrí káwọn béèrè lọ́wọ́ dáàdì. So on the run àwa sí ọ̀dọ̀ dáàdì àwa wá bá dáàdì pé nǹkan báyìí ṣẹlẹ̀. Torí mo ti post, mo ti ṣe gbogbo ẹ̀, mo ti ṣe banner. Dáàdì wá sọ fún mi pé dó ọ̀tá pọ̀ ṣùgbọ́n àwọn máa gbà fún mi kí n lọ mú ẹ̀rí wá. Láàárín àwa 7 tí ọ̀gá wa ra fọ́ọ̀mù fún pé èèyàn kan náà ló máa jẹ́ nínú àárín àwa méje yẹn, èmi lọ Ọlọ́run fún. Mo dẹ̀ mọ̀ pé àánú ni mo rí gbà tí ò bá ń ṣe Ọlọ́run ṣe bí ọba tó ṣe é tó gbà á. Ẹ̀yin lọ́lọ́run fún. Bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run bàbá ṣe bí ọba ó gbà á by fire by thunder. By special grace of God. Honourable ni mi ń sìn, wọ́n dẹ̀ ti declare mi honourable, mo dẹ̀ ti bẹ̀rẹ̀ ọ́fíìsì. Wọ́n ti declare us honourable. Ẹ jọ kọ̀sọ́kùnrin bẹ̀ ni. Wọ́n ní sí ọ̀sáwọn ọkùnrin bẹ̀ ni. Èmi nìkan ni obìnrin láàrin kámẹ́rà. Jésù Ọlọ́run ṣe bí ọba ó gba ipò yẹn fún yín. Kọ̀sọ́kùnrin láàrin wọn ni. Wọ́n ní sí kọ̀sọ́kùnrin láàrin wọn ni. Nípa gbára Ọlọ́run Olódùmarè. Ọ̀rọ̀ God Almighty. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fà sókè. O ní wálẹ̀ láìláì. Mo takọ́ àtakò ọ́. Mo gbógun tẹ́ gbógun tì ọ́. Ọ̀run kò ṣe bẹ́ẹ̀ fún mi. Ẹ ló gòkè. Sẹ́ràn dọ̀rùn. Ẹ ní wálẹ̀. Jésù Olúwa wa. Honourable mo súre fún ọ lónìí. Professor to you, Honourable. Ó bẹ̀rẹ̀ nìyẹn o. You have just started. From this. Láti ní. To chairman. Yóò máa ní alága. From chairman to rep. Láti chairman to rep. From rep. Láti rep. To deputy governor. Ó lọ deputy governor. Lọ kọ́sílà. Ó ní ṣe é dádúró. Akéde rẹ̀. Lásẹ̀ tí bàbá. Lọ́sẹ̀ mọ́. Jésù Olúwa wa. Orúkọ mi ni Deborah John láti ìjọ Ìgbọ̀ndù. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ṣe bí ọba fún oore tí wọ́n ṣe nínú ayé mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀bùn tí mi ò gbà lọ́wọ́ ẹbí mi kankan rí mo rí gbà nínú ìjọ ṣe bí ọba. Wà lára àwọn tó gba 200,000 ní irúfú àpẹ́
lájọ́ tí mo ti dáyé ní ọ̀rẹ́ ni fún mi ní ẹ̀bùn láyé 100,000 pé yàtọ̀ sí láàrin àwọn ẹbí mi láàrin àwọn ọmọ mi tó fún mi ní orí gbà rí ọkọ tó fẹ́ mi gbọ́gbọ́n 50,000 pé ìyàwó ìmọ̀ fún ẹ 50,000 ní ògbà rí mo dúpẹ́ lọ́wọ́ lọ́ ṣe bí ọba o. èmi kan ọlọ́run ire òwúrọ̀ ni èmi kan ọlọ́run ire òwúrọ̀ ni èmi kan ọlọ́run ire òwúrọ̀ ni èmi kan ọlọ́run ire òwúrọ̀ ni. àṣẹ tẹnu mi jáde Authority belongs to Mama. bí ìwọ bá gbàgbọ́ ogun tó ń dá wọn dúró ní agbègbè tí ìwọ ń gbé ní ogun yẹn ò ní pa lórí rẹ. ọlọ́wọ́ láàyè lórúkọ Jésù kó máa sàn lára wà lè borí ogun bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. In Jesus' name, my Lord, in the name of the Lord that created the heaven and the earth, your love will ayé mi á rise. dìde Say, my love will in the name rise. of Jesus. Ní orúkọ Jáwọ́ àkọsórí Jésù. wa. Let's check our memory Ó wà ní verse. òwe Dáfídì A book of Psalm Psalm 133 ní 133, ẹsẹ̀ kejì verse 2. Psalm 133 133, ẹsẹ̀ kejì rẹ̀ verse òwe 2. báyìí pé It says ẹ mú thus, tẹ̀lé mi. say after me, Ó dàbí òróró ìkunra iyebíye ní orí it is like the precious oil upon the head, tí ó sàn dé irun ọ̀gbọ̀n that ran on Aaron's àní beard, irun ọ̀gbọ̀n Árónì even Aaron's beard, tí ó sì sàn sí etí aṣọ rẹ̀. that went down to the hem of his garment second time. Ó dàbí òróró ìkunra iyebíye ní orí It's like a precious oil tí ó upon sàn the dé head, irun ọ̀gbọ̀n that ran down the àní irun ọ̀gbọ̀n belt, Árónì even Aaron's beard, tí ó sì sàn sí etí aṣọ rẹ̀. that went down to the skirt of his Bàkẹ́tà ayá garment. kàpọ̀ Tell 1 2 me, go. it is like the precious oil upon the head that ran down upon the bed, Aaron's bed that went down to the skirt of his Náwó ẹ̀ garment. báyìí. Stretch your hands. Òróró yẹn sàn That anointing láti ìhín will flow from débi here tí ìwọ wà. to where you are. Mi ì mọ bí tó wà. I don't know where Mi you ì mọ bí are. tó gbé. I don't know where you Àmọ́ are. àṣẹ tí ẹnu mi jáde lórúkọ Jésù ó yá gbàgbára òróró. Power of anointing. Gbàgbára òróró náà. Power of Wà á anointing. borí ogun. Wọ́n lọ́jọ́ bí òní. Òní wedding anniversary. Ó bless ọjọ́ yín. Ní orúkọ Jésù ó di ìbùkún fún yín. Ìgbéyàwó yẹn wà gbádùn. Wà gbádùn ayé. O ò ní ṣe é dá dúró. Ogun ò ní lè dá dúró. Wà á rí mú. Wà á lẹ̀ lókè. In the name of Jesus. Happy birthday and happy wedding anniversary. Lórúkọ Jésù wà á rà àánú gbà. Sọ pé mo máa rà àánú gbà. Sọ pé màá rà àánú gbà. In the name of Jesus. Àwọn àánú wà pé òní ní ọjọ́ Thursday. Àwọn ọjọ́ tó ní agbára. Máa pàdé ní ìgan. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ gbàrà mi fún mi. Sọ fún ọ tẹ́lẹ̀ pé tó bá ti bọ̀. Come along with a stone. Once you come in, get your own water. Let's pray. It's prayer that answers and not power. Tomorrow feature you night of wonders to me. We will now meet in the night ọjọ́ Friday. on Friday. Ibo ni àwọn ìpàdé yìí. Where is all Last the week program? Is last week God hotel bus Hotel stop. bus Sọ pé òun lọ sí stop. ọkọ Say they olóyún are going to event Okodo center University bí òun lọ Sebioba. or Ó máa ní agbára. Sebioba. It will be so Ajásẹ́tì powerful. gómìnà Adjacent ròdù Governor yẹn. Road. Ibẹ̀ láti máa pàdé. That is where Ẹ we gbọ́ will mi be. sà. This Níbi is tí wọ́n ti sir, dá ẹ where dúró. you be Táwọn ní delayed, òun ní and lọ. they say you Mo no go. pàṣẹ I lórúkọ pray. Jésù wà á wọnú ògo rẹ̀. Mo Mo ní wà á dé ibi gíga. Wà á dé ibi gíga. In the name of Jesus. Ẹ má jà gbàgbé àwọn tá a lọ jọ́ dáadé. On the 17th, ká máa pàdé lágbára Ọlọ́run ní ìlú Ìbàdàn. On the 18th, ká máa pàdé ní ìlú Èkó. Àwọn kan sọ pé ṣé àwọn ti lè lọ? Bẹ́ẹ̀ ni orí ọ̀fẹ́ wà. Ẹja múra kájọ pàdé lọ́hùn. Ìpàdé agbára ni. Ilé dá fún yín. Mo gbàdúrà. Ìgbésẹ̀ kan ṣoṣo ó máa gbé ògo ẹ̀ jáde. Lọ gbé ìgbésẹ̀ náà. In the name of Jesus. Sọ pé mo máa rí mú. Say I will make it. Báwo làwọn òmìnira ṣe ń ṣubú? How does the giant fall? Òmìnira Giants, téèyàn bá gbógun tì wọ́n. if you don't wage war against them, Wọ́n máa ń sọ̀yàn di ẹni ahoro. they will make one desolate. Wọ́n lè sọ ilé ọlá They di can ahoro. make wealthy home to become Béèyàn a bá gbógun tì desolate. wọ́n. He one did not Pàápàá receive them, ní especially àkókò rẹ̀. in his due Báwo season. ni àwọn òmìnira ṣe máa ń ṣubú? How does the giant Number fall? one, For a king, nípa ìgbàgbọ́, by faith, nípa ìgbésẹ̀, by stealth, nípa by ìgbàgbọ́ faith, nínú and ọ̀rọ̀ faith in the word Ọlọ́run. of Ó God. máa mú yàn It borí. make one to Sísọ overcome. láti ẹnu ẹni jáde. Ó Pronouncement máa in mú one's yàn borí. mouth, make one 1 to Samuel overcome. Samuel chapter 17 verse 45. Kí ló wí? Dábìlì sí ìfún Fílísítì náà pé Aha. ìwọ mú idà Ìwọ mú idà That comes as sword. àti ọ̀kọ̀ àti àwàtọ̀ mi wá. àti
tí àwa tọ̀ mí wá. from me. Èmi jáde tọ̀ wá ní orúkọ In the name of the Lord of hosts. Ọlọ́run ogun Ísírẹ́lì. God of Israel. Tí ìwọ ti gàn. That I have more. Yes. Stretch your hands. I speak of boldness. I add my faith to yours. I overcome the giants of your life. The giants are your surroundings. One can we are made. They can be in one father's house. They can be in your environment. They can be in your working place. They can be in your office. One must not joke with them. One do overcome them by the word of God, by your faith and the Spirit of God. That is why we need your help. Yes. The anointing is so important. On Sunday, we'll still share anointing oil for everyone. We'll take you to our tell you how you use the oil. Yes. Thousands of you wọ́n gba Owuro for lọ́sẹ̀ tó kọjá. Àwọn tí ní ẹ̀rí wọ́n ti ní ẹ̀rí lọ́wọ́lọ́wọ́. You too must have ẹ̀rí. I will give you the all by the grace of God. Some people are asking the Owuro before that they need. Ó di ìpàdé 72 hours. Highly galabala. Iná wọ́dà yá. Ẹni dàdúró. Lórúkọ Jésù. Wọ́n máa gbiná. They catch fire. Àwọn tí ó máa ń dá ẹ̀dúró yẹn. Those the delayers. Àwọn tó máa ń dá ẹ̀dúró yẹn. The delayers. Bẹ́ẹ̀ni àwọn òmìnira ni wọ́n. Zakaraya. Ní orí kẹrin. Chapter 4. Ní ẹsẹ̀ kẹfà. Verse 6. Zakaraya orí kẹrin ẹsẹ̀ kẹfà. Chapter 4 Wípé verse 6. Ó sì dáhùn. Ó sì wí fún mi pé. Ó fún mi pé. Èyí ni ọ̀rọ̀ Olúwa tún ṣe bí Bíbélì. Yes. Wípé. Kì í ṣe nípa ipá. Kì í ṣe nípa ipá. Not by might. Àwọn kan máa ń sáré nínú ayé. Some people make effort in life. Wọ́n fẹ́ borí ayé. To pursue that they want to conquer the world. We've done it before I have a encounter with Jesus. Ìgbà tí mo ti ń sá. When I've been making efforts, I saw there is a power for somewhere. Ọjọ́ tí mo pàdé Jésù. But when I have a encounter with Jesus, I know it's still the power of God to overcome the world. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀yàn bá lè fi ara rẹ̀ jì. One can devote himself in prayer, and you trust him in God. Tí o sàkèrè. You not run and scatter, you abide in him. That is where you overcome. It's not the forces of the world, not by mind. Bí kò ṣe nípa ẹ̀mí But by spirit. Àsọtẹ́lẹ̀ kan wà Said the bẹ́ẹ̀ Lord of hosts, there is a bẹ́ẹ̀ prophecy there. Tani ìwọ. Who art thou? Sọ pé tani ìwọ òkè ńlá. Who art thou, O great mountain? Ó di pẹ̀tẹ́lẹ̀ níwájú apọ́sítì Mustapha. Before Olúwatóyìn Adéníran. Àṣẹ ni ìyá fi ìgboyà sọ̀rọ̀ ní ìgboyà lèyàn fi sọ̀rọ̀. Ọgbọ́n ọkùnrin náà pè Dábìlì yẹn ní bọ́ọ̀sì èèyàn kan náà ní chapter 17. Nígbà òde verse 49 verse 49 wọ́n láì kìlì tó jáde bẹ́ẹ̀. Dábìlì sì fi ọwọ́ rẹ̀ sí inú èpò. Ó sì mú òkúta láti ibẹ̀ wá. Yes. Ó sì dì í. Ó sì bá Fílístì náà níwájú. Bọ́lá ti bá. Where did he meet him? Ó bá níwájú. Met him. And why would you sneak in? Bẹ́ẹ̀ni, ó máa wọ bẹ́ẹ̀ lọ́nìí. Ọgbọ́n Ọlọ́run nìyẹn. That's the wisdom of God. The wisdom of God is not man's wisdom. Àwọn strategy yẹn. Àwọn the strategy. Divine strategy. What just divine strategy to Báwo sọ overcome? pé kó mọ̀kúta I told you, you come along with stone. You think God will use it for? You can't understand. He is the turn àtọ̀wéwá. Tí ìtọ́ni bá ti ọ̀run wá. Is a divine destruction or direction to have a chance of going and with a guide. With me on Tuesday on Facebook where we are praying 9 a.m. They had some secrets that happened to a man. The one that came out with first class in university that could not get job for 8 years. He would be a sales rep. Working as a teacher in private school when he was exposed. The prophet told him where he would be when he got there. He found what he found there. Yeah. I said when we are holding the program that the prayer that I prayed, that prayed the woman. But his grandma that prayed his photographs, his mirror, and some other things. Other, you know where he removed it and he prayed, we are not telling you. The third day, the woman gave up the post. And he said she's the layers of his life. He said she was not clothing. But the instruction of the prophet, he gave it to him. This program will be so powerful. By 6:30, the program will commence at all our branches in Lagos. We will hold the program, yes. You don't just make it stretch.
Mọ́láyé rẹ̀ dìde. Mọ́láyé rẹ̀ dìde. Mọ́láyé rẹ̀ dìde. Àwọn àgbàdúrà lónìí. Àdúrà ló ń gbàgbọ́ra òkè mọ́. Àwọn tó bá lè gbàdúrà, àwọn máa ń ṣẹ́gun ni. Àwọn máa ń borí ni. Bẹ́ẹ̀ ni. Ìlú àwọn àdúrà tó máa tọ́ fún ẹ̀kọ́ tó bá ti gbàdúrà. Àwọn àdúrà bẹ́ẹ̀ ni ìyá máa sọ sí ìdí. Ìyá máa sọ sí ìdí. Ìyá máa sọ sí ìdí. Mo ti borí. Ògbìn ayé mi. Mo ti borí rẹ̀. Bẹ́ẹ̀ ni. Àwọn náà máa ń sáré kiri ni. Wọ́n dẹ̀ máa ń rà. Bẹ́ẹ̀ ni. Dàtọ̀ Gòyálà dà walking your destiny. You need to pray about it. Ó borí wọn ni. Nípa àdúrà. Mo lè gbàdúrà. Bí Olúwa ti ń bẹ̀. Tí ẹ̀mí rẹ̀ wà. Ní iwájú Olúwa. Ẹni tí èmi dúró. Wà á borí ogun. Sọ̀pọ̀ máa borí ogun. A fẹ́ gbàdúrà. Bá ń dẹ́ nìkan mú pàtó. Ọkọ̀ jà lọ gbàdúrà. Ọkọ̀ jà lọ gbàdúrà. Gòyálà dà mocking my life. Gòláyátì tó ń ga ayé mi. Gòláyátì tó ń ga àyànmọ́ mi. Ẹ̀gbà ikú. Ohun tó dáa. That is a very good voice. I told you that song that will call ohun kìnìún that used to pray this prayer. Yeah. Gòyálà that mocking my destiny. Gòláyátì tó ń ga àyànmọ́ mi. Goliath of fear, they must collapse, yeah. Goliath of fear. Goliath in my life. Ṣubúrí wájú mi. Goliath in my life. Ṣubúrí wájú mi. You want to pray about the giants that defeat your parents. Somebody said your father is alive, but they didn't allow you to become somebody. You two are going there, you can't take care of them. Is that battle not overcome? You are the one that will save them from that battle. That will save them from that battle. The battle that defeated your parents, the evil battle. Goliath that defeated my parents. Goliath is not Mothers pray this prayer very well. My children, you know, inherit my battle. A lot of children inherited battle. They inherited battle. They inherited it in life. They don't know they inherited battle. They think they inherited good property. This battle that torment one, yes. All those things, one must pray over it. The battle you fight, you don't conquer, you don't overcome. Your children must not pray. My children will not inherit my battle. Àwọn ọmọ mi wọ̀ ní jogún ọmọ àti ọ̀sẹ̀. My children will not inherit my battle. Àwọn ọmọ mi ò ní jogún. My
You know that there are some poverty in some family. They will not be able to take care of themselves. One is not better than the other. If the problem of 10,000 came up, all of them will be calling around. Come, we'll rescue us. We'll come to our rescue. Over 10,000. There is no one that you can call. There's no other one that you can call. That one is very powerful. They also people they inherited it. That is what we call àwọn òmíràn family giant of poverty. Family giant of poverty. You must not joke with them. Family giant of poverty. Family giant of poverty. Jesus name our Lord. Generational Goliaths. Generational Goliaths. They inherited it. You have been conquered them for a very long time. Also, for a long time. It is possible your tongue is not have power over it. But I speak as prophet. I put my mind into the blood of Jesus. I put my mind into the anointing. The inherited I'm expecting this. Hotel bus stop. Sọ́kò lọ Sebioba. Tàbí ọkọ mi ìbẹ̀ sẹ́ńtà. Ó máa ní agbára jù. Gbọ́dísà. Pàdé ńlá ni. Pàdé ńlá. Tó bá di ọ̀la. Àwọn pàdé ní ìṣòro. Gbàrà mi fún mi. Gbogbo èèyàn padà. Tó bá ní ọ̀rọ̀ fẹ́rẹ́ tó wà. Ní máa fún ní omi. Ìgbà àkọ́kọ́ ìwé. Máa gba omi gbàrà mi fún mi. Máa fún gbogbo èèyàn. Tó bá wà bẹ́ẹ̀. Fúlànà ìrìnàjò àjọ pàdé. Ó máa ní agbára sí. Mo súre lórúkọ Jésù. Ayé rẹ̀ dìde. Gbogbo ẹ̀dá máa sọ sí ibi láti fi ṣèdídé àdúrà lónìí. Gbogbo àdúrà lórúkọ Jésù tẹ́lẹ̀ sáré. Àdúrà rẹ̀ gbà. Àdúrà rẹ̀ gbà. Àdúrà rẹ̀ gbà. Ọlọ́run á bless ẹ. Ó ti sọ sí ibi. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà. Irúgbìn ògo rẹ̀ tí wọ́n yẹ kó yọ tipẹ́tipẹ́. Lórúkọ Jésù ó máa hù jáde. Gbogbo ò ní jà ọ̀tọ̀mọ̀tọ̀. Wàá borí ògo náà. Wàá dẹ̀ ṣe bí ọba. Bẹ́ẹ̀ ni yóò Jésù Olúwa wa. Àjọ lọ́jọ́ dání. Ẹja mú ìrìnàjò ògo ní lórúkọ Jésù ní àti ọwọ́ àti ọmọ àti aya. A ó débi ògo náà lórúkọ Jésù. Ògo rẹ̀ á jáde. Wàá dẹ̀ ṣe bí ọba. Bẹ́ẹ̀ ni yóò Jésù Olúwa wa. Ó bless abẹ́rẹ́ àbọ̀. Olúbolúgbó ìjẹ́jẹ́ tó yà gbàgbà. Ayé kò bí Jésù Olúwa wa. Ojúṣe nìkan ìdánilójú pé. Títọ́ Olúwa gbàrà mi fún mi, ayé ń gbàrà wàràdà ṣòmí ara, jẹ́ kí n bá ọ pàdé Olúwa, níṣọ́ òru gbàrà mi fún mi, èmi náà fẹ́ dára ire láyé tí mo wà. Ìṣòro gbàrà mi fún mi tó wáyé ní Sebioba ìdẹ́nu branch ọkùnrin bus stop ní ẹ̀bá bọ̀. Àkókò ti tó tí Olúwa yóò gba ara rẹ̀ fún ẹ padà lọ́wọ́ àwọn tó ń gba ara lára dá nínú ayé. Àyẹ̀wò rẹ̀ wá dára ire láyé. Ìka ènìyàn ni ò jẹ́. Báàbọ̀ kájọ gbọ́ àdúrà sókè wípé Olúwa gbàrà mi fún mi. Kíákíá ni wọn náà bẹ̀rẹ̀ sí ní máa dára tó wù ẹ́ Sebioba. Lẹ́yìn tí de lọ́dún mẹ́yọ̀. His Eminence Apostle Dr. S.Mo Mustapha J.B. Bàbá Sebioba bá gbàdúrà fún gbogbo ènìyàn. Ìṣòwò alágbára láyé. Friday kejì nínú oṣù kọ̀ọ̀kan ló wáyé o. Tó bá wá dọjọ́ Sunday. Láàmú pàdé Bàbá Sebioba ní Gẹ́dọ̀. Láàrin aago mẹ́fà ìdájí sago mẹ́sàn-án àárọ̀. Jésù retí rẹ̀ máa bọ̀ kájọ gbàdúrà. All over the world. Tẹ́ bá fẹ́ mọ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kọ́ mọ̀. follow
orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV rédíò ìkẹfọ́lọ́. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV rédíò ìkẹfọ́lọ́. dádì ẹ mọ̀ mi o ẹ láìkẹ́ kẹfọ́lọ́ ẹ. Kaya TV rédíò ìkẹfọ́lọ́. Kaya o Kaya o. Kaya TV rédíò ìkẹ́ máa wò kẹ́ máa fọ́lọ́. ẹ̀lẹ́mbẹ̀ wọn orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìyàwó sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ heritage travel and tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlànà wa fún Kaya ìgbàdùn ẹ̀yìn wa àbúrò wa ọ̀rẹ́ wa lórí Kaya rédíò lórí ìṣètò láàmú wa fún yín lẹ́dẹ̀mọ́ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media a máa gbá àwọn èèyàn wa àdè máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n wa tó máa bá àyàn náà ní kọ̀ọ̀kan a máa fún yín ní soccer tips a máa fún yín ní sports a lè máa fún yín láwọn tó yẹ pé ẹ tó bá ń jẹ́ fans a lè mọ̀ rí nǹkan tó gbádùn láti mọ̀ tẹ̀lé wa ó dẹ̀ fi dáadáa wà fún wọn yìí ó dẹ̀ fi wọ́ọ̀dù ẹ̀ fọ́ àwọn náà mọ̀ wá fún yìí ẹ máa follow wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ ẹgbẹ́ ọlọ́run àwa láàmú wa ẹ̀yin náà láàmú bá wọn. Alhaji Ahmed Lukman Kaya. Kaya TV rédíò ìkẹ́ máa wò kẹ́ máa fọ́. Èjì rẹ̀ mo ti ṣe pé àìkú ọ̀tá mi ló máa lọ. Àìmọye sáàmù tí mo kà kí tó ṣẹ́gun. Àìmọye sáàmù tí mo kà kí tó ṣẹ́gun. Èmi wọn ni mi ò ní kúkú àwọn kú. Èmi wọn ni mi ò ní kúkú òjijì. Ọ̀tá alẹ́ nígbà bẹ́yìn lọ sórí wọn kú jíjẹ́. Ọ̀tá alẹ́ nígbà bẹ́yìn lọ sórí wọn kú jíjẹ́. Àjọ mo ti ṣe péyà ikú ọ̀tá mi ló bá lọ. Èjì rẹ̀ mo ti ṣe péyà ikú ọ̀tá mi ló bá lọ. Àìmọye sáàmù tí mo kà kí tó ṣẹ́gun. Èmi wọn ni mi ò ní kúkú àwọn kú.